kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí 20 nínú oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Wàhálà tó ń wáyé ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó, àwọn ọ̀rọ̀ tó tún jẹyọ rèé o. Wọ́n ní kò sí òtítọ́ nínú ìròyìn pé àwọn asòfin ọmọ ẹgbẹ́ òṣèlú APC 17 ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour. Irọ́ ni pé wọ́n bá àwọn nǹkan ogun nínú ọ́fíìsì mi o. Ọbaṣá ló sọ bẹ́ẹ̀. Èmi sì ni abẹnugan ilé o, Mojísọ́lá Miranda pariwo síta. Àjọ EFCC ti ṣe ìkìlọ̀ fún àwọn alága ìjọba ìbílẹ̀ lórí òmìnira láti ṣàkóso owó wọn tí wọ́n rí gbà. Ó ní kò sí òfin immunity fún wọn. Ó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò máa tọpinpin bí wọ́n ṣe ń náwó. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn $81.5 billion kan ilé-iṣẹ́ Binance. Wọ́n ní ó jẹ gbèsè owó orí, bákan náà ló ṣàkóbá fún ọrọ̀ ajé wa. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti ránṣẹ́ pé àwọn ọ̀gá àgbà lágbọn ètò ààbò lórí bí àjọ USAID ṣe ń ṣonígbọ̀wọ́ ikọ̀ Boko Haram. Ilé ẹjọ́ ti kọ ẹjọ́ tí Anyanwu pè tako bí wọ́n ṣe yọ nípò akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP. Ẹgbẹ́ òṣèlú APC ti gba ìjọba ìbílẹ̀ 14 ní ìpínlẹ̀ Ọ̀ṣun, bẹ́ẹ̀ làwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin bẹ́ẹ̀ ní kò bá òfin mu. Adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti bu ẹnu àtẹ́ lù bí àwọn gómìnà ṣe ń túlé ká láwọn ìjọba ìbílẹ̀. Ó ní ọ̀tẹ̀ ni. Ìròyìn eré ìdárayá. Àmì ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool dínkù nínú ìdíje EPL. Bákan náà ni Man City ti já kúrò nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.